ìyá ọlọ́mọ tuntun a kú oríire lẹ́ẹ̀kan sí ẹ lálejò wọn ní ọmọ yín fẹ́ rí yín ṣé kó máa wọlé bọ̀. Dókítà ẹ ṣé ẹni kó máa wọlé bọ̀ mà ẹ ṣé mà. Ìyá ẹni kó máa bọ̀. Ẹ ṣé dókítà. Mọ́mì kí ló ṣe yín lẹ́sẹ̀? Ẹsẹ̀ yín wú. Àkànjí ọkọ mi aṣáàkú oríire orí mi láyà tàlàáfíà nígbà tí mo fẹ́ bí àbúrò ẹni ẹsẹ̀ mi yẹ̀ àwọn dókítà dẹ̀ ti ń bá mi ṣe ìtọ́jú fún un. Èyí mú mi rántí ewì tó lùkọ́ kọ́ wa lọ́sẹ̀ tó kọjá sọ wípé ìyá ni wúrà iyebíye abiyamọ tòótọ́ èèyàn bí ìyá kò sí láyé ìyá dòrùn mójú kó ba lè tọ́jú ọmọ ẹ̀. Ìyá pa oúnjẹ tì kó ba lè fún ọmọ lóúnjẹ. Ìyá mi ò Àmọ̀kẹ́ abiyamọ fọjá gbọ́rọ̀ gbọ́rọ̀ tí ń bá dàgbà ń fàkókò mi àti owó mi tọ́jú rẹ̀. Ìyá ò ṣe é fowó rà. Ìyá tó lóyún mi fóṣù mẹ́sàn-án nínú ìrora, nínú àìlè jẹun, nínú àìlè sùn, níyá mi lóyún mi. Ó tún wá dọjọ́ ìkúnlẹ̀ nínú ariwo ń ta mí, ó rùn mí. Níyá mi bí mi sáyé. Ìyá mi Ọlọ́run ọba á jẹ́ kó jèrè ọmọ. Ọmọ tuntun tí wàá délé ayé tán, ìyá ò tún máa rún ìnira kan bẹ́sẹ̀ òkàn. Ojú ara ìyá. Ìyá mi ọmọ amọ́rọ̀rọ̀ bí ìlẹ̀kẹ̀ tẹ̀sùn àdàlóyè. Ìyá mi mo bẹ̀ lọ́wọ́ ọba kó bá mi fún ẹ lẹ́mìí gígùn. Ìyá mi Àmọ̀kẹ́ ń tọ́jú rẹ kí Ọlọ́run ọba àánú kó gbà fún mi bẹ́ẹ̀. Iṣẹ́ ọkọ mi Ọlọ́run bá jẹ́ ń jèrè ẹ àti wọn àtàbúrò ẹ tí mo ṣẹ̀ bí ẹ dàgbà ẹ lálùbáríkà gbogbo abiyamọ ayé Ọlọ́run á jẹ́ àjèrè àwọn ọmọ o.